ó dáa tún kú dédé àsìkò yìí níbi yòówù kẹtì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì aláyọ̀ ìkànnì arólé bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ròyìn wá alájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé ẹbí mo máa ń sọ fún wa pé ìkànnì tó ní í ṣe pẹ̀lú ìròyìn yorùbá nation Biafra nation ẹ má lọ tún ẹ má lọ sósì ẹ máa bọ̀ sórí ìkànnì arólé bàbá 1010 TV2 ibẹ̀ láti tó gbangba sùn lọ́yẹ́ àwa náà sì wá kọ́ Elédùmarè ló ní kó máa já sí ṣe fún wa a sì tún dúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́jọ́ lólùfẹ́ tẹ́ fìfẹ́ hàn sí wa ní gbogbo àsìkò torí pé ìfẹ́ tẹ́ ẹ ní sí wa làwa náà fi ń ka kunra tá a fi ń jà kì mọ́lẹ̀ tá a fi ń wá sórí ìkànnì yìí gbogbo gbà pé ká máa fún yín ní tẹ́ ń béèrè fún orúkọ oníròyìn yín kò yí padà àyànfẹ́ Elédùmarè yín náà ni ìròyìn tàsìkò yìí rèé ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ́ẹ̀ náà. A yóò ṣe ìwọ́de tó lámìlaka àtèyí tó lákàkì àtìyànṣẹ́lódì láìpẹ́ yìí bí ìjọba àpapọ̀ bá pọ̀ tí wọn kò dé owó epo padà sẹ́yìn ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí ọ̀nà fọhùn lédè bẹ́ẹ̀. Àwọn agbébọn máa ti ṣe bẹ́ẹ̀ gba gbogbo ilẹ̀ mọ́ wa lọ́wọ́ tán kódà àwọn ni wọ́n yan ọba sípò báyìí bó ṣe wù wọ́n alága ìjọba ìbílẹ̀ Ìsá ní ìpínlẹ̀ Sokoto olófigbe ta síta o. Ọwọ́ àwọn aráàlú tẹ ọ̀dọ́kùnrin kan èyí tó máa ń ta ẹ̀yà ara ènìyàn gbowó ní ìpínlẹ̀ Èkó. Ní ìpínlẹ̀ Benue ìdàrúdàpọ̀ tó lágbára òun ló ti bẹ́ sílẹ̀ báyìí lẹ́yìn tí àwọn Fúlàní darandaran ṣekú pa àwọn ènìyàn ni àwọn aráàlú bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n ya lọ sílé ọba tán sì balẹ̀ ọba jẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà bá a ṣe mú wá fún wa báyìí. A yóò ṣe ìwọ́de tó lámìlaka èyí tó tún lákàkì pẹ̀lú ìyanṣẹ́lódì láìpẹ́ yìí bí ìjọba àpapọ̀ bá kọ̀ tí wọn kò dá owó epo padà sí iye tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí àwọn náà fi ohùn léde síta tó sì ké gbàjarè síta bẹ́ẹ̀ lẹ́ni tí ń ṣe ọjọ́ ẹtì ọjọ́ kọkànlá inú oṣù kẹwàá ọdún tá a wà yìí oní ẹgbẹ́ òṣìṣẹ́ látẹnu ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ náà èyí jo àjà èrò oní ó fi ọ̀rọ̀ náà léde lásìkò tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú rẹ̀ ní tẹlifíṣàn Arise TV lẹ́nìí nígbà tí jo àjà èrò tí yóò máa sọ ẹ̀dùn ọkàn rẹ̀ pẹ̀lú bí epo bẹntiró ó ṣe di tó di ọ̀wọ́n gógó látàrí bí àjọ NNPC bó ṣe ṣe bẹ́ẹ̀ tí wọ́n kéde iye tí wọ́n fẹ́ máa ta jálá epo kan láti bí ọjọ́ méjì sẹ́yìn báyìí níṣẹ́ ni jo àjà èrò ló tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ tó ń bẹ láàrin òun àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣáájú kí wọ́n tó fẹnu kò lórí iye tí wọ́n yóò lórí iye tí wọ́n fẹ́ lò gẹ́gẹ́ bí ẹ̀kún owó àwọn òṣìṣẹ́ tí wọ́n fẹnu kò lé lórí tí ń ṣe ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà 70,000 naira Joy Ajaero ní ìṣe ni àwọn jọ ní ìpàdé ní ọjọ́ náà lọ́hùn-ún tó ìjà sí wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó sọ di mọ̀ pé ẹ jẹ́ kí n fún yín ní owó tó tówó nínú owó gẹ́gẹ́ bí owó àfikún àwọn òṣìṣẹ́ ṣùgbọ́n òun yóò kéde iye tí epo jálá bẹntiró kan tí yóò dà níṣe ni Joy Ajaero ní ẹgbẹ́ òṣìṣẹ́ nígbà náà lọ́hùn-ún àwọn kan tí ọ̀gbọ́n yìí táwọn ò sì gbọ́ ohun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sọ pẹ̀lú bó ṣe ní òun fẹ́ kéde iye tí epo bẹntiró tí yóò jẹ́ ó ní níṣe ni àwọn ní tí àwọn bá wá báyìí ó ní àfikún owó ìrànwọ́ ó ní àfikún owó òṣìṣẹ́ tó kéré jùlọ nínú èyí tí àwọn ti pèsè 250,000 sí iwájú ìjọba àpapọ̀ ṣùgbọ́n tí ìjọba sọ wípé àwọn kò lè gbà wọlé àwọn yóò san ní 70,000 naira ó ní àwọn kò tiẹ̀ ní nǹkan kan sọ pẹ̀lú ọ̀rọ̀ àfikún ewé epo ní ìgbà náà lọ́hùn-ún ó ní níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ wípé òun ní ìrìn àjò pàtàkì tó ń fẹ́ ṣe ṣùgbọ́n tẹ́ bá ti rò tẹ́ rò dáadáa ẹ padà wá kẹ́ wá fún mi lésì lórí iye tí mo sọ wípé màá san àti iye tí mo fẹ́ kéde gẹ́gẹ́ bí ọ̀wọ́n gógó gẹ́gẹ́ bí iye tí jálá epo kan tí yóò jẹ́ nígbà náà lọ́hùn Joy Ajaero ní àwọn kò rojú sí ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé torí àwọn kò ní ìfẹnukò rárá lórí iye tí jálá epo kan tí yóò jẹ́ ó ní ní báyìí tí àwọn wá ń gba
ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà 70,000 naira ó ní níṣe ni kò tó nǹkan kan tí kò sì tún ká nǹkan kan mọ́ pẹ̀lú jálẹ̀ epo bẹntiró kan bó ṣe ti di 1,030 naira láti ọ̀dọ̀ àwọn àjọ NNPC ó ní ẹ jẹ́ ká wá wò ó èló ni wọ́n fẹ́ tà níta gbangba lọ́dọ̀ àwọn alátúntà tí wọ́n ń ta epo bẹntiró èló wá ní 70,000 tá a gbà ní gẹ́gẹ́ bí owó àfikún àwọn òṣìṣẹ́ èló ló fẹ́ ká nínú bùkátà àwọn òṣìṣẹ́ nílẹ̀ yìí ó ní fún ìdí èyí àwọn rán ìjọba àpapọ̀ láti jẹ́ kí àwọn jọ jókòó àlàáfíà kí àwọn ṣe ìpàdé èyí tí yóò mú ojútùú bá ètò ọ̀wọ́n gógó epo bẹntiró tó ń lọ lóde yìí ó ní bí ìjọba bá wá kọ̀ tí wọn kò wọ ojútùú tí ìṣòro náà níṣe ni àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì tí àwọn yóò sì mọ ṣe ìwọ́de èyí tó láàmìlaka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn agbébọn máa ti ṣe bẹ́ẹ̀ gba gbogbo ilẹ̀ mọ́ wa lọ́wọ́ tán kódà àwọn ni wọ́n yan ọba sípò báyìí. Alága ìjọba ìbílẹ̀ Ìsání ìpínlẹ̀ Sokoto olókègbàjarè tó fi ariwo ta. Alága ìjọba ìbílẹ̀ kan rèé tí wọ́n pè ní ìjọba ìbílẹ̀ Ìsání ìpínlẹ̀ Sokoto èyàn Sharifu Kamarawa ó ti kégbàjarè síta báyìí tó sì ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ àti ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí kí wọ́n wá ṣùgbọ́n àwọn kí wọ́n sì wá gba àwọn sílẹ̀ pẹ̀lú bó ṣe já sí wípé àwọn agbébọn tá a mọ̀ sí báńdíìtì ó ní wọ́n ti gba gbogbo ilẹ̀ káàkiri ìjọba ìbílẹ̀ ọ̀hún mọ́ àwọn lọ́wọ́ tán nígbà tí ó ń sọ ọ̀rọ̀ yìí tó sì fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn ó ní àsìkò tí ẹni tó jẹ́ mínísítà fún ètò ààbò ìpínlẹ̀ ìyún Bello Matawe tí ó ṣe àbẹ̀wò sí agbègbè náà láti lè máa wo bí ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ náà bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ ní takuntakun ìgbà náà ni Sharifu ni ó bá tú pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ kalẹ̀ pé ṣé nílẹ̀ yìí ẹ mọ̀mọ̀ jẹ́ àtàrà wa níṣe ni àwọn agbébọn ni wọ́n ti gba gbogbo àyè tó sì já sí wípé àwọn náà ń pàṣẹ àwọn náà ń fi ẹni tó bá wù wọ́n sí ipò gẹ́gẹ́ bí ọba àti adarí ìjọba ìbílẹ̀ ọ̀hún. Ó tẹ̀síwájú wípé kò sí bí àwọn tó jẹ́ agbésùmọ̀mí aṣekúpani agbébọn náà bí wọn kò ṣe kí ń pera wọn ó ní ògbóǹtarìgì agbébọn ọ̀hún tó tún jẹ́ agbésùmọ̀mí náà Bello Túnjí Dáhùn Bòkólò Gàṣó àti àwọn míì tí wọ́n jẹ́ agbésùmọ̀mí níṣe ni wọ́n máa ń rìn táwọn yan fanda káàkiri ààyè náà tí kò sẹ́ni tí ó tó bẹ́ẹ̀ tí ó yẹ̀ wọ́n ní ọwọ́ rẹ̀ wò. Ó sọ di mọ̀ wípé gbogbo àwọn agbègbè tó wà ní ìjọba ìbílẹ̀ Ìsáyìí gẹ́gẹ́ bí Gèbè Kamarawa Àrúmẹ̀ Bàfáráwà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní wọ́n ti gbà tán pátápátá báyìí táwọn kò sì tẹ́rù kan tí yóò sọ̀rọ̀ ó ní wọ́n ti sọ di ìjọba títí àwọn ara wọn ó wá ké gbàjarè sí ìjọba àpapọ̀ àti àwọn ọmọ ogun ilẹ̀ yìí wípé kí wọ́n tètè wá ṣùgbọ́n àwọn kí wọ́n gba àwọn kúrò lọ́wọ́ àwọn ènìyàn yìí ó nítorí wípé ìjọba tó wù wọ́n ó ní wọ́n ń lò agbára tó sì wù wọ́n ó ní wọ́n ń lò bẹ́ẹ̀ àṣẹ tó bá wù wọ́n ó náà ni wọ́n pa pẹ̀lú bọ́n ṣe ń gba owó ní ribiribi lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n sì tún fipá bá wọn míì ní àjọṣepọ̀ ní ilẹ̀ náà. Ọwọ́ àwọn ará ìlú tẹ ọ̀dọ́kùnrin ọmọ kékeré kan èyí tí ọjọ́ orí rẹ̀ kò tí ì lè ju ọmọ ọdún méjìdínlógún sí ọmọ ogún ọdún lọ ní ìpínlẹ̀ Èkó lẹ́ni tí wọ́n ká pé ó ń ta ẹ̀yà ara ènìyàn ti fi gba owó ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí fọ́nrán náà bí ó ṣe ń jàrìn rìn káàkiri orí ayélujára nínú èyí tí a ṣe alábàápàdé rẹ̀ ibẹ̀ ni wọ́n ti ṣe àfihàn ọmọdékùnrin kan tí kò fi orúkọ rẹ̀ síta lásìkò tí a rí fọ́nrán yìí ní agbègbè tí wọ́n pè ní Àyọ̀bọ̀ ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí wọ́n ṣe ń fi ọ̀rọ̀ wá ọmọ náà lẹ́nu wò ní ẹni tí wọ́n kẹ́fìn wípé níṣe ni ó ń ta ẹ̀yà ara ènìyàn pàápàá jùlọ tó bá níṣe pẹ̀lú kíndìnrín ọmọnìyàn tí wọ́n sì ń tà á tí wọ́n fi ń gba owó nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá ọmọdékùnrin náà lẹ́nu wò níṣe ni ó jẹ́wọ́ wípé òun kọ́ ni òun máa ń pa ènìyàn o ọ̀tọ̀ làwọn tí wọ́n máa ń pa ènìyàn ṣùgbọ́n ní tí òun máa ń ṣe ni wípé òun yóò ta kíndìnrín ní owó tí ó jẹ́ 25,000 naira fún àwọn ènìyàn jàǹkànjàǹkàn tí wọ́n wà ní agbègbè àti ìlú tí wọ́n nílò rẹ̀. Ó sọ wípé ọ̀gá tí òun ṣiṣẹ́ fún olóko orúkọ ọ̀gá náà ní Sunday lè tó ń gbé ní agbègbè Àyọ̀bọ̀ ní ìpínlẹ̀ Èkó kò ṣàìsọ di mímọ̀ wípé àwọn ti jingiri nínú iṣẹ́ yìí tí àwọn sì ti ń ṣe láti bí ọjọ́ tó ti pẹ́ oníye tí àwọn mọ́ngbà náà ní 25,000 lórí kíndìnrín ènìyàn èyí tí wọ́n bá tà àmọ́ ṣá níṣe ni àwọn ará ìlú tí wọ́n fi páńpẹ́ òfin mú arákùnrin ọmọdékùnrin náà
ni wọ́n ti sọ wípé wọ́n ti fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí. Gbogbo akitiyan àwọn oníròyìn láti bá ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ní gbólóhùn, ìyàn Benjamin Hundeyin ní gbólóhùn, ó ṣe bẹ́ẹ̀ ni ó já sí pàbó pẹ̀lú bí aago kò ṣe lọ lásìkò tí a fi ń kó ìròyìn yìí tí a fi ń kó jọ lọ́wọ́. Ní ìpínlẹ̀ Benue, ìdàrúdàpọ̀ tó lágbára òun ló ti ṣe bẹ́ẹ̀ tó ti bẹ́ sílẹ̀ lẹ́yìn tí àwọn Fúlàní tí wọ́n ṣekú pa arákùnrin kan tó jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga àti àwọn míì. Níṣe ni àwọn ará ìlú bá fọ́n mú tí wọ́n sì bínú ya lọ sí ilé ọba tán sì bà ilé ọba jẹ́ ní ìpínlẹ̀ náà. Ní ọjọ́ kẹsàn-án inú oṣù kẹwàá ọdún tá a wà yìí, ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ṣẹlẹ̀ ní agbègbè tí wọ́n pè ní Àyílámọ̀, ìjọba ìbílẹ̀ Lógó ní ìpínlẹ̀ Benue, pẹ̀lú bí wọ́n ṣe sọ di mímọ̀ nínú àtẹ̀jáde nínú èyí tí àwọn ọmọ ẹgbẹ́ ilé ẹ̀kọ́ gíga ti ilé ẹ̀kọ́ gíga Calabar ní ìpínlẹ̀ Cross River tí wọ́n fi sójú òpó ayélujára Facebook wọn, nínú èyí tí wọ́n ti ń kẹ́dùn tí wọ́n sì ti ń dárò pẹ̀lú akẹ́kọ̀ọ́ tí ó ṣe bẹ́ẹ̀ tó pàdánù ẹ̀mí rẹ̀ látàrí ìkọlù àwọn Fúlàní darandaran èyí tí wọ́n ló wáyé ní agbègbè Àyílámọ̀ yìí. Akẹ́kọ̀ọ́ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Solomon Kwanta, ó ní ó pàdé ikú òjijì ní àsìkò tí àwọn Fúlàní darandaran tí wọ́n ṣe ìkọlù sí àwọn ènìyàn náà ní ìjọba ìbílẹ̀ Lógó ní ìpínlẹ̀ Benue. Gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ síbẹ̀, akẹ́kọ̀ọ́ ọ̀hún Solomon Kwanta òun ló jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ ìmọ̀ ìṣègùn òyìnbó ti Takum tó sì tún jẹ́ akẹ́kọ̀ọ́ nípele kẹta báyìí ní ilé ẹ̀kọ́ gíga ti Calabar ní ìpínlẹ̀ Cross River. Wàyí o, nínú àwọn ènìyàn tí wọ́n fi ìròyìn náà tí wọ́n fi léde, wọn láti ra arákùnrin tó porúkọ ara rẹ̀ ní Sacon Felix lójú òpó Facebook rẹ̀, nínú ètò tí kọ síbẹ̀ wípé nínú ẹ̀dùn ọkàn àti ọgbẹ́ ọkàn làwọn ti ń kéde ikú arákùnrin Solomon Kwanta èyí tí àwọn Fúlàní darandaran tí wọ́n ṣe ìkọlù sí tí wọ́n sì pa ní ìpakúpa ní ìpínlẹ̀ Benue náà. Wàyí o, lẹ́yìn tí ìkọlù náà tí ó wáyé, ó ní gbogbo àwọn ọ̀dọ́ àti àwọn ènìyàn tí wọ́n wà ní agbègbè náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sì ya lọ ilé àwọn orí adé tó wà ní agbègbè ọ̀hún. Wọ́n sọ dímọ̀ wípé wọ́n bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá orí adé náà wọ́n bà á jẹ́, tí wọ́n sì fi ẹ̀sùn kan orí adé ọ̀hún wípé níṣe ni òun náà mọ̀ nípa ìgbésùmọ̀mí àti ìkọlù tí àwọn Fúlàní darandaran náà èyí tí wọ́n ń ṣe sí àwọn, torí wípé gbogbo ìgbà tí wọ́n bá ti ṣe ìkọlù náà, pàápàá jùlọ ní agbègbè Eguma, ìjọba ìbílẹ̀ Àgàtú, níṣe ni àwọn orí adé náà fọwọ́ lẹ́rán tí kò sì sí tó kàn wọ́n tí wọ́n kì í dá sí i. Ó ní èyí ń túmọ̀ sí wípé wọ́n lọ́wọ́ sí ìkọlù tí àwọn Fúlàní darandaran náà tí wọ́n ń ṣe. Báyìí ni wọ́n ṣe wá ya wọlé orí adé kan ní agbègbè náà ní ìjọba ìbílẹ̀ Lógó tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n bà dúkìá orí adé náà tí wọ́n bà á jẹ́. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún ṣe bẹ́ẹ̀ kà á sí etí ìgbọ̀nyín òun náà ni àyànfẹ́ Elédùmarè. Ǹjẹ́ ká tó máa lọ, ẹgbẹ́ àwọn kókó tá a mẹ́nubà lẹ́ẹ̀kan sí i. A yóò ṣe ìwọ́de tó láàmìlaka àti ìyanṣẹ́lódì tó láàmìlaka bí ìjọba àpapọ̀ bá kọ̀ tí wọn kò dá owó epo padà sí iye tí à ń rà tẹ́lẹ̀. Ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí ló fi ariwo náà síta. Àwọn agbébọn ni wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ gba gbogbo ilẹ̀ mọ́ wa lọ́wọ́ tán báyìí o. Kódà àwọn ni wọ́n yan ọba sípò bó ṣe wù wọ́n. Alága ìjọba ìbílẹ̀ Ìsá ní ìpínlẹ̀ Sokoto òun ló fi gbé ta síbẹ̀. Ọwọ́ àwọn aráàlú la sọ pé ó ti tẹ ọmọdékùnrin tó wà tọ́jú orí rẹ̀ wà ní ọmọ ọdún 18 sí ọmọ 20 ọdún lẹ́ni tí wọ́n sọ wípé wọ́n ń ta ẹ̀yà ara ènìyàn tí wọ́n sì fi ń gba owó ní ìpínlẹ̀ Èkó. Àsọdìmọ̀ pé nípínlẹ̀ Benue ìdàrúdàpọ̀ tó lágbára ló ṣe bẹ́ẹ̀ tó bẹ́ sílẹ̀ lẹ́yìn tí àwọn Fúlàní darandaran tí wọ́n ṣekú pa akẹ́kọ̀ọ́ jáde kan àti àwọn ènìyàn míì. Níṣe ni àwọn ará ìlú bá yabo ilé ọba náà sì bà ilé ọba jẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Títí di ìgbà tá a tún padà máa mú ìròyìn míì wá fún wa, ẹ má gbàgbé láti bá wa subscribe tẹ́ ẹ báyìí tí subscribe tẹ́lẹ̀, tẹ́ bá sì ti subscribe sórí ìkànnì yìí, ẹ má gbàgbé láti fi sí notification kẹ́ lè máa rájà àbálẹ̀ ìròyìn wa wò ní gbogbo ìgbà. Títí dìgbà náà, orúkọ mi ò ní yí padà lẹ́ẹ̀kan sí i. Àyànfẹ́ Elédùmarè yín ni.